torí nǹkan tí máa sọ lénìí ṣe ló máa dàbí ẹni wípé mo encourage àwọn ìyàwó ilé láti máa yàlè, but no, it is not so. As much as I against a woman, a married woman that is still with her husband, láti máa ní ojú níta, as much as I want to talk to men in marriage today, you know, when I'm addressing marital issue like this, mi ò bá àwọn ọkọ tí wọ́n sì fẹ́ sọ̀rọ̀ o. Mi ò bá àwọn ìyàwó tí wọ́n sì fẹ́ sọ̀rọ̀ o. Mo ń sọ̀rọ̀ nípa ọkọ ìyàwó tí wọ́n fẹ́ra generally. O sì fẹ́ o, o sì fẹ́ o. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé Ọlọ́run tẹ̀ ti fún ẹ ní happy home, ìwọ gangan ni mo ń bá sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n fi case obìnrin kan, ẹ jẹ́ kí n fi ṣe case study nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tàbí kí n kọ́kọ́ sọ̀rọ̀ kí n tó fi ọ̀rọ̀ ẹ̀ ṣe case study. Hello. Hello. Ẹ̀yin ọkùnrin, ṣé ẹ mọ̀ wípé tí obìnrin bá misbehave nínú ilé, bóyá nígbà tí ọkùnrin sọ wípé mo fẹ́ bá ẹ sùn, obìnrin ní rárá, mo fẹ́ bá ẹ sùn, obìnrin ní rárá. Ẹ dẹ̀ rí wípé a máa ń really encourage àwọn obìnrin, má fi kíní ìdùn ọkọ ẹ rárá. Ṣórí tí ìwọ pẹ̀lú ọkọ ẹ bá ń jà, tí ìwọ àtọkọ ẹ ń jà gidi gan, tẹ́ ti sọ̀rọ̀, tẹ́ bára yín ṣe, tẹ́ jà, tẹ́ ṣe o, tí ò ń ṣe àwọn ìjà tó jẹ́ wípé kò sí bí obìnrin ṣe máa ṣe, á wò wípé ó bẹ́tà kò ní kálukú ká má òkú bára wa lájọṣepọ̀ mọ́. Àwọn ìjà kan wà bẹ́ẹ̀, má jẹ́ kí n tàn yín, pé ó bẹ́tà ká má bára wa lájọṣepọ̀ mọ́. Irú àwọn ìjà bẹ́ẹ̀ ni irú àwọn ìjà tó jẹ́ wípé obìnrin rí wípé bóyá ọkọ òun ń ṣe ṣìnà gan tó pọ̀, ó wá ń kó àrùn wálé ní gbogbo ìgbà, ó ń kárùn wálé ní gbogbo ìgbà, ojoojúmọ́ ló ń treat infection, ojoojúmọ́ ló ń treat sexual disease, àwọn terminal diseases yẹn. Tí irú obìnrin bẹ́ẹ̀ bá sọ fún ọkùnrin yẹn wípé máa lo condom níta, tó o bá dẹ̀ ti lè lo condom níta, tó bá ti jójoojúmọ́ ni màá máa treat àrùn, instead tọkùnrin yẹn á ṣe pa. Tó bá sọ pé wò lọ́wọ́kù lọ́ máa ṣe nǹkan tó bá ń ṣe níta, mi ò ṣe àǹbára ẹni lájọṣepọ̀ mọ́. Ṣé mọ̀ wípé ìjà nìyẹn, ó dúró re. Kò sí ẹnì kankan tó máa sọ fún obìnrin bẹ́ẹ̀ pé kíní o ò fẹ́ ti ọkọ ẹ síta, ọkọ ẹ ti wà níta already, o ò dẹ̀ sọ pé kó má lọ síta. Ṣùgbọ́n lílọ síta wíwọlé rẹ̀ ó ń kó bá ẹ, ó dẹ̀ fẹ́ mú ẹ̀mí títí ẹ dání, o ò ní choice o. Irú àwọn ìjà bẹ́ẹ̀ yẹn mi ò bá yàn parí rẹ̀ o. Tí mo bá máa bá yàn parí irú ìjà yẹn, máa sọ fún irú ọkùnrin yẹn pé tó o bá mọ̀ wípé o lè dúró pẹ̀lú ìyàwó ẹ nìkan nínú ilé, protect yourself outside. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ìjà tó yẹ pé àwọn ìjà tí wa náà àgbọ̀nra wa, a sọ̀rọ̀ síra wa, akàn ọ̀rọ̀ dìjà, ọkọ ẹ wá sọ wípé ó yá, bínú gbà fún tọkọ-tìyàwó, ẹ máa block àwọn nǹkan kan tí kò ní jẹ́ kí ọkọ bọ́ síta, tí ò ní jẹ́ kí ìyàwó bọ́ síta. Ẹ mọ̀ pé mo ti sọ wípé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ṣé ló máa dàbí ẹni wípé mo support ìyàwó ilé tó ń ṣàgbèrè. Mo máa analyse ara mi o. I face the reality, I say the truth. Bẹ́ẹ̀ bá gbà, nǹkan tí mo sọ yẹn ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá gbà, nǹkan tí mo sọ yẹn ló máa ṣẹlẹ̀. It is better kẹ́ gbà, kẹ́ block nǹkan tí kò fi ní jẹ́ kó ṣẹlẹ̀. Men, bí mo ṣe ń bá bọ̀, mo ní tí ìyàwó bá misbehave, tí ò bá jẹ́ kọ́kọ́ rẹ̀ ó bá lájọṣepọ̀, kẹ́ tó ṣẹ́jú pẹ́, bóyá ìyàwó kọ́lẹ̀ kìíní, ó kọ́lẹ̀ kejì, ọkọ á ti wá solution, á ti bẹ̀rẹ̀ sí ní bá obìnrin sùn níta. Ọkùnrin á wá sọ wípé òun ń bá ìyàwó òun jà, wàá wá máa fi sex báyàwó ẹ̀ jà, oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, oṣù kẹfà, ọdún kan, ọdún méjì. Ṣé mọ̀ pé àwọn tó ń ṣọ lọ́dún mẹ́ta wà? Tíyàwó bá béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ pé kí ló dé o bá mi sọ̀rọ̀, máa ní ṣé wọn náà mọ̀ nǹkan tó fà á? Kò sọ nǹkan tó fà á, kò ní sọ nǹkan tó fà á o. Bó bá jẹ́ wípé o ká àgbèrè mọ́ ìyàwó ẹ̀ tó mọ̀ pé ìyàwó ń ṣàgbèrè, ṣé rí tí ọkùnrin bá ń ṣàgbèrè, obìnrin sì lè máa endure ẹ̀, kọ́kọ́ ẹ̀ máa bẹ́ẹ̀ sùn. In as much tó bá ti lè protect ẹ, tí àìsàn ò ti ní ṣe ẹ́, ọkùnrin ego ti ni wọ́n. Àfi ẹni tí Ọlọ́run bá gbà nínú wọn ló máa sọ wípé ọkọ mi ò lójú ń ta. Even nígbà tó ò kẹ́fín pọ́kọ ẹ ó lójú ń ta, ṣì ní lọ́kàn wípé lọ́jọ́ kan ó lè dé bá ẹ, kí BP ẹ má
lọ sókè kó má kú torí nígbà tó bá kú tán àwọn tó ti torí wọn kú náà máa gba ilé ẹ ní lọ́kàn kódà kọ́kọ́ ẹ ó jẹ́ pásítọ̀ ní lọ́kàn tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbà kámú má para ẹ má fa hypertension para ẹ má dẹ̀ jẹ́ kó dalé ẹrú ó máa ní condition tírú rẹ̀ fi lè dá léèyàn rú bọ̀ nǹkan tó fi dá ni pé kéèyàn má jẹ́ kó dá once tọ́kọ ẹ bá ti ń ṣojúṣe nínú ilé kò fi sẹ́ẹ̀sì dùn ìwọ náà kò sọ wípé kó má rìn kò dẹ̀ fi ẹ́ wọ́lẹ̀ kò nídìí kó dá lé ẹrú jealousy yẹn ń bẹ lára wa we can be jealous my husband makes love with another woman we can be jealous but ọkùnrin ní chance ẹ̀ tó bá ní pé o fi ọkọ ẹ sílẹ̀ nítorí yẹn ẹlòmíì tó gbà kó bá ẹ lájọṣepọ̀ yẹn òun náà níyàwó nílé ṣó mọ̀ àgbèrè ló wá ṣe pẹ̀lú ẹ kò yàtọ̀ sí ọkọ ẹ tó lọ béèyàn kan sùn tó tún padà wá bẹ́ ẹ sùn gbà kámú ìyẹn náà tó bá wá kúrò nílé ọkọ ẹ tó ní kó fẹ́ lọ fi ọkọ míì kó tó di wípé o máa jẹ́ ẹni tó máa fẹ́ single bóyá bó ṣe fi ọkọ ẹ yẹn o ò tí ì bímọ tàbí o ṣì wà ní tender age tó o bá sí ní tender age ìsídà kó fẹ́ married man tàbí kó fẹ́ widower that is why I will never stand up láti máa bá second wife jà mi ò ń bá second wife jà torí wípé ọkùnrin ló ní decision ẹ̀ tó bá wá jẹ́ ọkùnrin ni obìnrin deny kí ló dé tá ju ayé obìnrin sí ayé ìyà ànáwá obìnrin náà dẹ̀ máa tún máa bọ́ síta let us be facing the reality obìnrin ò dá ọkùnrin ò dá obìnrin dá ọkùnrin dá ṣe wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó misbehave ìyàwó ọlálùbáríkà lọ́lọ́run fún wọn most of àwọn obìnrin míì náà tó misbehave ọkọ alálùbáríkà ọlọ́run fún wọn ọlọ́run ò pín dọ́gba àwọn kan ìyàwó wọn misbehave ọkọ alálùbáríkà lọ́lọ́run fún wọn àwọn kọ̀ọ̀kan wọn misbehave ìyàwó alálùbáríkà lọ́lọ́run fún wọn àárín wọn ò dẹ̀ ní dàrú nítorí wípé ojúṣe tó yẹ kí wọ́n máa ṣe láti guide ara wọn wọ́n ń ṣe guide your home ọkùnrin á ti sáré wá solution tán bá béèrè ìyá yóò mọ̀ jẹ́ ń bò ń sùn mọ́ mà ní wọ́n ní yẹn ó fẹ́ gbà búrò nìyẹn ó fẹ́ ṣe kinní kan nìyẹn mi ò tẹ̀ nídìí láti fẹ́ ìyàwó kejì ṣùgbọ́n mi àti tẹ́ra tèmi lọ́rùn níta kí n tó wọlé ọkùnrin á tẹ́ra ẹ̀ lọ́rùn níta so tóbìnrin bá ń bínú pé òun ò gbà kọ́kùnrin ó bóun sùn bí ìgbà tó kàn waste time ara ẹni gbé yẹn dúró ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin ni ọkùnrin fi sẹ́ẹ̀sì bá jà tó bá wá ń yàlè ẹ wá dójúlé ẹ ní ìyàwó ilé alágbèrè ẹ gbójú ń bẹ ẹlẹ́ran ara ni gbogbo wa torí ẹ̀ ni mo ṣe sọ wípé nígbà tí mo bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ á sọ wípé ṣé mò ń support àwọn ìyàwó ilé láti máa yàlè ni gbogbo ẹni tó bá padà wo fídíò yìí ẹ share ẹ nítorí èèyàn kan tàbí èèyàn méjì kó tó wá di wípé máa tẹ̀síwájú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n wò bóyá mo rí fídíò ọmọ mi yìí níbí báyìí so ẹ jẹ́ kí n máa bá ọ̀rọ̀ mi lọ tó bá wá jẹ́ obìnrin ló wá lọ jáde bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní bu àní ìyàwó ilé alágbèrè mi ò support ẹ o ẹ bá mi wo ọmọdé yìí ẹ wà láfíbọ ní ètò torí ṣe ló tiẹ̀ wá dàbí ẹni pé mo ti gbàgbé ọmọ yìí kò dẹ̀ yẹ kí n gbàgbé ẹ jọ̀ọ́ ẹ wo ọmọ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ Abdulateef orúkọ ọmọ tẹ̀ ń wò yìí ni ẹ bá mi ràn lọ́wọ́ ọmọ ọdún 6 ni Abdulsalam ẹ bá mi ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wo ọmọ yìí ó wà nínú ìnira tó lágbára bàbá ẹ̀ náà lẹ́ ń gbọ́ tó ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn ẹ wo ọmọ yìí tí ó bá ní àlàáfíà díẹ̀ ìnira yẹn á tún dé ìnira yẹn ti dé báyìí ohun tó ń ṣe náà ni wípé kò tiẹ̀ lè mí dáadáa. And ever since then, he has an issue. The oxygen transporting air to his brain failed at every 30 seconds. Tó bá ní àlàáfíà láàrin ìṣẹ́jú méjì. He's not breathing now. He's not breathing. Ká tó ṣẹ́jú pẹ́ kìíní náà àti ti kì í. He failed at every 30 Ó ti seconds. lálàáfíà díẹ̀ báyìí. The oxygen transporting air to his brain fails at every 30 seconds, and he's able to breathe. Ẹ̀yin olólùfẹ́ Ṣeun Adébóyè, ẹ̀yin olólùfẹ́
Adeboye's Kingdom Foundation. If the offspring Ọ̀rọ̀ Abdulsalam ló kù tá a tún fẹ́ gbé dání. Wọ́n ní wọ́n fẹ́ ṣe operation fún. Ṣùgbọ́n àwọn nǹkan kan náà wà tí a lè kọ́kọ́ rà fún ná tí ó tiẹ̀ máa jẹ́ kí ìmí ẹ̀ kí ó dúró re. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́. So tí ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí Abdulateef, àkáǹtì nọ́mbà mi òun ni a máa lò torí kò kí ń ṣe òun nìkan. Ṣé mọ̀ wípé foundation ni. Ẹ jẹ́ ká lo access account yẹn. Mo ti sọ ní ó ti pẹ́ tí mo tẹ̀ ti yẹ̀ wò. 0004 Olúwaṣeun ọmọ Jésù máa bá mi kọ síbẹ̀ yẹn 0004. Mi ò tí ì rówó ń bẹ̀ ni o, mi bá ti send health product sí torí a lè sáré rí 1.2 million naira kan ni wọ́n sọ wípé ó ń wá. Tá a bá dẹ̀ rí a lè sáré kó fún wọn kán lọ ṣe operation. Ṣùgbọ́n tá a bá rí a ní health product tá a lè rà tó lè sustain ẹ̀, in fact tó lè treat ẹ̀, tó yẹ pé tá a bá máa fi rí bóyá bí nǹkan ṣe wọ́n ní ìgboro yìí tá a bá máa fi rí bí 400,000 ara gbogbo eléyìí tọmọ kékeré lè lò tó pọ̀ a máa wọ inú kíní lọ a detoxify system ẹ̀, a treat heart ẹ̀, a treat lung ẹ̀, ó dẹ̀ máa wà okay. Mo ti treat lungs problem, mo ti treat heart problem. Máa bá mi kọ́ bẹ́yẹn Olúwaṣeun ọmọ Jésù 0004 104 597 0004 104 597 Access Bank Olúwaṣeun Sabina Adébóyè. Tẹ́ bá ti wá bá mi ṣe ẹjọ́ níbi narration yẹn ẹ bá mi kọ Abdulsalam, ẹ rí pé Lateef mo ti ń pè, ẹ bá mi kọ Abdulsalam, màá ti rí wípé títí ẹni ṣe mọ̀ pé mo máa rí lórí mobile app yẹn. So then we will start treating the Ìlọrin ló wà, mo máa send ẹ sí. So let us continue with our discussion. Ìyàwó inú ilé tí ọkùnrin abandon tí ò bá sùn, ẹ jẹ́ ká face reality. Mo máa ń sọ lórí ètò mi wípé tó bá mọ̀ pé o fẹ́ yín àlè, kọ́kọ́ kọ ọkùnrin sílẹ̀ náà kó tó máa yín àlè. Let us now address how easy it is. Obìnrin tó wà nílé ọkọ tọkùnrin ò tiẹ̀ tọ́jú, tọkùnrin ò bọ́, tó jẹ́ wípé kò ní ibi tó máa lọ, kò sí ẹbí tó máa gbà sọ́dọ̀, àwọn ẹbí ẹ̀ gan poor, kò lówó tó máa fi gbalé. Mind you, kọ́kọ́ kọ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn sílẹ̀ náà àti fail. It is very very easy for we, the counselors, the advisors, to advise. Àti fúnyàn ní advice ó easy, àti implement ẹ̀ ńkọ́. Theory advice, practical ńkọ́. Tó bá máa ká ní pé sìn mo fẹ́ sọ wípé ilé ọkọ ẹ tó wá yẹn ó yá kúrò, màá produce owó ilé tàbí màá produce shelter àti nǹkan tí irú obìnrin yẹn fi máa live. Kò easy láti sáré kẹ́rù kúrò nílé ọkọ. Mo sọ wípé tí obìnrin bá deny ọkùnrin ní sex kẹ́ tó ṣẹ́jú pẹ́, ó ti bẹ̀rẹ̀ sí ní bóbìnrin sùn níta, ó ti ń satisfy ara ẹ̀. Ṣùgbọ́n ọkùnrin can abandon obìnrin for a month, 2 months, 3 months, a year, 2 years, 3 years. Kò dẹ̀ fẹ́ kí ọkùnrin míì bá lájọṣepọ̀. Mo sọ wípé tó bá kẹ́fín pé ò ń ṣe ohun tó yẹ kó ṣe, ìyàwó ẹ wá ń yàlè káàkiri, o lè torí ẹ̀ kó má báyàwó yẹn sùn mọ́ láíláí. I'm sorry, ẹ̀gbọ́n mi ṣe 8 years ni mo pè nígbà tí mo ṣe ṣóun gbà yẹn, 18 months ni ẹ̀gbọ́n mi ṣe, ìyàwó ẹ̀ dẹ̀ ṣẹ́yún láàrin ìgbà tí kò ṣe yẹn. Ara ò ṣe mú dúró, no wàhálà. Ṣùgbọ́n mo reason tó ṣe ṣe. So if you have a reason for abandoning your wife sexually, mo tún sọ̀rọ̀ nípa ọkùnrin tó ń tọ́jú ilé, tó ń fowó oúnjẹ sílẹ̀, tó ń fún ìyàwó ẹ̀ ní gbogbo nǹkan tó fẹ́ ní gbogbo ìgbà. If you don't protect your bed, they will feel that lust is for you. Àwọn ọkùnrin kan wà níta wọn ọmọ ìyàwó ilé. Àwọn ọkùnrin kan tiẹ̀ wà níta wọn ń bá omidan gan lájọṣepọ̀. Wọ́n á sọ pé ìyàwó ilé ni òun gbọ́n wọn lówó. Wọn ò mọ̀ láì dáa. So tá bá sọ fún wọn wípé ẹ má ṣe lóòótọ́, that is the right advice. But ibi tí ẹ̀ ń gbà, ibi tá à ń gbà tí kíní yìí tó fi ń ṣe é ṣe, we are not talking about it, we are not addressing it.
ìyàwó tó abandon lóṣù kìíní oṣù kejì oṣù kẹta tó ò bá sùn. Many women today are masturbating. I talked with one yesterday. I was crying. Ó nítorí òun ò fẹ́ di aláṣejù kí n jọ kí n gbọ́ voice òun. Ẹ mọ̀ mo dẹ̀ ń relax so mo avoid àwọn nǹkan kan tó yẹ pé mi ò fi gbogbo ara attend sí. Then I now ask her to send me voice notes. I don't want to play her voice notes because I'm not using it to prove a point. Láti rí wípé kẹ́ fi mọ̀ wípé lóòótọ́ lèèyàn bá mi sọ̀rọ̀. Woman yìí ní ọkọ òun ò ti bá òun sùn, ó ti di ọdún kan àti oṣù méjì. Ó ní àǹtí, mo wá masturbate. Masturbation now, we see it as sin. Tí rí ọkùnrin kan, tó bá ká ló wá pàdé ex ẹ̀ kan, àbí ó pàdé ọkùnrin kan, kò ń ṣe nípa títowó. Ọkùnrin yẹn wá ká mọ́ bí tí ò ṣe. Òun náà wá wo wípé wo ara mi ṣe kíní kan jàrá rẹ̀ wá move. Wọ́n wá bá sùn. Ẹ wá bá níbi tán ti bá sùn. Ẹ tàgé àsìyàwó ilé alágbèrè. Kí ni kò bá tún jẹ́? You don't abandon your wife sexually and call yourself a man. Please, if you are tired of your marriage, call your wife. Tell your wife, I'm tired of this marriage. Divorce her. Let her go. Ṣé mọ̀ wípé èmi wà nínú obìnrin tó decent o. Obìnrin tó decent ni mí. Obìnrin tó decent gidi ni mí. Before I get married, mi ò pera mi ní saint o. Kí n tó fẹ́ ọkọ mi, mo máa ń take time. Nígbà tí mo fẹ́ ọkọ mi tán, ọkùnrin kankan ò tí gun orí mi. Di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ ti mọ̀ wípé ní gbogbo ìgbà tí máa ń sọ̀rọ̀ máa ń fi bíbélì, máa ń gbé bíbélì mi sẹ́gbẹ̀ẹ́ ni. Àbò bíbélì mi wà. Mo fi Ọlọ́run Olódùmarè búra tí a máa wà níwájú ẹ̀ níwájú ìtẹ́ Ọlọ́run. Látijọ́ tí mo ti sọ wípé yes, ẹni yìí o, ọkọ mi ni o, tó ti ń gun orí mi. Bí mo ṣe ń pàdé olówó tó tí mò ń pàdé ọlọ́rọ̀, mo ti pàdé ènìyàn mẹ́ta tó máa mú mi déwájú Tinubu. Nígbà tí Tinubu wà ní governor, mo pàdé èèyàn. Ìgbà tó wà president yìí, mo pàdé èèyàn. Mo ní àwọn ambassadors, mo sọ wọ́n di godfathers mi. Àwọn ènìyàn ńlá ń bẹ lọ́wọ́ mi tí wọ́n ràn mí lọ́wọ́. Tó yẹ pé tí mo bá sọ pé yes lénìí, gbogbo eléyìí tí mo ń sọ pé kò sówó nù àkáǹtì mi lówó lọ́wọ́ kíní kan mo fẹ́ ràn yàn lọ́wọ́ mi lówó ẹyin owó gba owó àwo. Mi ò kì í ṣe ẹni tó poor tí n bá lè gbà kí ọkùnrin máa bá mi sùn. I have lost a whole building ní Ìbàdàn. Bóyá wọ́n ń wò mí báyìí, wọ́n mú mi dé odidi ilé 2-story building. Ṣeun, bó o bá fẹ́ mi, máa fún ẹ nílé ìmúdẹ̀, máa kó ìwé ẹ̀ lé ẹ lọ́wọ́. Mi ò lè gbà kọ́kùnrin mi ìgorí mi ni. Nítorí pé mo ṣì wà pẹ̀lú ọkọ mi. I lost cars. Mo máa ń sọ 7 cars ni mo lose nígbà tí mo ń ṣe program nílọrin tí wọ́n ń fi hàn mí báyìí. Odidi mọ́tò tí a rọ̀bà wọ́n wá gbé bá mi ní hòtẹ́ẹ̀lì. Mo lẹ́lẹ́rìí tí mi ò gbà. Mo ní ìdí ẹ̀ bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ èmi ò tí ì ra mọ́tò kan rí. And of recent, I have people not from Nigeria that offer me to come to America because ṣe mọ̀ pé nígbà tí wọ́n bá ń wò wá online, bóyá ọ̀rọ̀ tá à ń sọ, bóyá ojú wa, many people get aroused and they love us. Àìmọye àwọn ènìyàn, mi ò ń búyàn o, àìmọye àwọn èèyàn tó ti di ọ̀rẹ́ ìmùlẹ̀ mi. Don't tell me it cannot happen to me if my husband abandoned me sexually. For how many years? Màá lè endure ẹ̀ fún bí ọdún mẹ́ta. Tọkọ mi bá abandon me sexually. Don't tell me it will. Bí mo ṣe ń pariwo pé I can't do it. Ọkùnrin mi ò lè gorí mi, mi ò lè jẹ́. Ó lè ṣẹlẹ̀ sí mi. Mo ń sọ fún yín lóòótọ́. Kò tí ì ṣẹlẹ̀ sí mi o, but ó lè ṣẹlẹ̀ sí mi. Don't write it off. Ẹ̀yin ọkùnrin, if you are abandoning your wife sexually ní inú ilé yín, wọ́n máa bá yín bá ìyàwó yín sùn. How can you be? Now let me use a woman case as a case study. Torí mo lọ èmi tèmi bá ń comment ní under section. Ẹ má rò pé bóyá mo ń gbèsè hàn lẹ́yìn. I'm saying the reality because I'm a counselor. I'm an advisor. And I think wide and deeper. Kò ń ṣọ̀rọ̀ ara mi ni mo fi máa ń kọ́yàn lọ́gbọ́n. Kò ń ṣọ̀rọ̀ ọlọ́rọ̀ gan ni mo fi máa ń kọ́yàn lọ́gbọ́n. When I begin to talk, it comes into my brain. Tí mo bá sọ tán, ó lè affect mi. Ó lè affect ọkọ mi. Ó lè affect family mi.
I don't bloody care. I say the truth because eléyìí tó affect tèmi yẹn ó ń affect many people níta tí mo bá avoid ẹ̀ kó má bàa affect mi. Then mo ti deny ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ẹ̀bùn tí Ọlọ́run fún mi láti fi kọ́ àwọn ènìyàn lọ́gbọ́n. ń ṣe ni kẹ́ listen sí àwọn ènìyàn kẹ́ gbọ́ nǹkan téèyàn sọ. If you are tired of your marriage, stop it. Ẹ má fẹ́ra yín mọ́. Ṣé rí kò lọ́kọ kò ṣe kinní kan even kéèyàn má ní ọkọ látijọ́ tí wọ́n ti bí kó má rẹ̀ nìkan bá sùn ó máa padà kú náà ni. Àdúrà tí kò gbà ni pé kọ́lọ́run kó má jẹ́ kí ebi pa ẹ́. Ẹni tó wáyé tí ò bímọ ayé asán ló wá, ẹni tó wáyé tí ò ní Ọlọ́run ló wáyé asán. Wọn kọ sílẹ̀ fún wa pé bóyá Lásárù níyàwó àbó bímọ ṣùgbọ́n nígbà tó dọ́run ọlọ́rọ̀ mọ̀ wípé òun lòun wá ayé asán. Bẹ́ẹ̀ ni nítorí pé kò lọ́lọ́run, ẹni tí ò lọ́lọ́run ló wáyé asán, ẹni tí ò ní Jésù ó wáyé asán, ẹni tó kú tí ò ríbi dé sí ó wá ayé asán. Lẹ́mìí ọ̀dẹ̀ ẹ̀gbọ́n lábẹ́ program Oríyọmí Hamzat ni mo kọ́mẹ̀ntì níbẹ̀ ẹnìkan sọ pé so is that the reason why she has to go and fornicate or whatever? What are we talking about? Let me share the story with you. Ọkọ ti fẹ́ ìyálé ó ti bí àwọn ọmọ. Ìgbà tó mọ̀ wípé ìyàwó kan ló fẹ́ ẹ jọ̀ọ́ kí ló fẹ́ ìyàwó kejì sí? Why tí ẹ máa ń subject ayé obìnrin sí ìbànújẹ́ tí àwa náà dẹ̀ tún máa support ẹ̀ nítorí wípé a ti gbàgbọ́ wípé obìnrin kan okó kan ló gbúdọ̀ máa wọ̀ nídìí tó kó mi bá ti wọ̀ nídìí ó ti di àgbèrè. Lóòótọ́ ni ṣùgbọ́n are we protecting them not to fall into that àgbèrè? Obìnrin yìí ọkọ rẹ̀ wá fẹ́ ṣèyàwó kejì. Wàláì mi ní dá obìnrin yẹn lẹ́jọ́ ó ṣàgbèrè ṣùgbọ́n láyé mi ní dá lẹ́jọ́. Ó lè regret nǹkan tó ṣe later o. Òun àti bàbá yẹn wọ́n tún lè padà regret o. Ó lè gbẹ̀yìn yọ o torí pé ìgbésẹ̀ míì tá a gbé láti curb ọ̀ràn tàbí láti ṣíwọ́ ọ̀ràn tó bá wa ó tún lè tún fi wá sínú ọ̀ràn tó máa burú jáì jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n wò ó dáadáa kó tó dá ẹni yẹn lẹ́jọ́. Wá wò ó dáadáa kó tó fi ṣe yẹ̀yẹ́ nígbà tí ìgbésẹ̀ rẹ̀ tún jù sínú ọ̀ràn tó lágbára ju eléyìí tó ti ń bá bọ̀ lọ tó tún jẹ́ from frying pan to fire. Tátọ́ a máa sọ pé ǹgbà kúkú mọ̀ kí n ti endure inú ìbànújẹ́ ló ti kúrò inú ìbànújẹ́ ló bọ́ sí èmi ò rí yàtọ̀ ń bẹ o. Ó wá fẹ́ ìyàwó kejì lẹ́yìn ọmọ kan ó wá ń protect ìyàwó yẹn láti bímọ sí ẹjọ́ ṣó wáyé asán ni. Ọkùnrin yẹn ti bí àwọn ọmọ o. Ẹ máa tẹ love ẹ máa tẹ like o. I don't know the people that are flagging my page torí mi ò ń flag page yín mi ìdẹ̀ wá sọ́dọ̀ yín mi ìdẹ̀ kí n búyàn. Ìgbéyàwó ọdún 8 arákùnrin yìí wá ń prevent ọmọbìnrin yẹn láti bímọ àbí láti bímọ sí kò jẹ́ kó lóyún ó ń prevent ẹ̀ láti lóyún. Á dáa fún yín ẹ̀yin NEPA tẹ̀ fún mi nínú. Ó ń prevent ọmọbìnrin yẹn láti lóyún lọ. Ó bí ẹyọ ọmọkùnrin kan péré. Oríyọmí Hamzat wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tẹ́ ẹ fẹ́ bímọ sí? Ó ní mò ń dọ́gbọ́n sí ni. Ẹ jọ̀ọ́ nígbà tó mọ̀ wípé ẹyọ ọmọ kan lòun fẹ́ sí kí ló dé tí ò jẹ́ kí ìyálé ẹ̀ bí ẹyọ ọmọkùnrin yẹn kan sí kó dẹ̀ má fẹ́ yàwó mọ́? Ó wá gbé ọmọ yẹn sínú ilé. Ọmọ yẹn wá lọ ṣe mistakenly ó wá ṣe mistake ó wá lóyún ó wá mistakenly lóyún. Ẹgbọ́n nǹkan tọkọ rẹ̀ sọ fún un kó lọ wá nǹkan ṣe sí. Ìgbéyàwó ọdún 8 torí gbogbo ẹ̀yin tẹ́ lọ sọ́ndà kọ́mẹ̀ntì Oríyọmí Hamzat yẹn tẹ́ lọ ń dá ọmọbìnrin yẹn lẹ́bi ẹ kọ́kọ́ jura yín sí ipò ọmọ yẹn kẹ́ kọ́kọ́ fi ara yín kẹ́ fira yín sí ṣù ẹ̀. Mi ò mọ̀mọ̀ gbé picture ọmọ yẹn wá kí mọ́kẹ́ mi ò ní máa pọ̀ èmi ò ní polongo èèyàn fún ìbànújẹ́ wọ́n lè máa ṣe àìká kiri bọ̀ èmi ò ní polongo ẹ̀ fún ìbànújẹ́. Ó wá ṣèṣì lóyún ọkọ wa sọ wípé kó lọ dọ́gbọ́n sí ní àdúgbò. Bàbá kan wá ní pé òun máa ń rí ọkọ yẹn mo rò pé ó máa ń jíjáde ó tún máa travel ó máa fi gbogbo wọn sílẹ̀ sílé. Meanwhile kò tọ́jú ìyàwó yẹn kò tọ́jú ọmọ yẹn. A tún travel a tún dé tó bá tún lóyá a tún bá sùn kò dẹ̀ fẹ́ kó lóyún. Ọmọbìnrin yẹn bàbá kan ó wá máa ń rí tó máa ń jókòó níta irú ọmọ wo lọmọbìnrin yìí wọ́n ní ò lọ́kọ. Ìgbà tọ́mọ yẹn wá bá bàbá yẹn sọ̀rọ̀ ní òun lọ́kọ bí aláìlọ́kọ. Ẹ máa gbọ́ o òun lọ́kọ bí aláìlọ́kọ. Driver dẹ̀ nìyẹn mo ti sọ fún yín pé àwọn ọkùnrin kan wọn ò kí àbò jẹ́yàwó lé.
ó wò pé bó bá lọ́kọ bí aláìlọ́kọ ṣó fẹ́ fọkọ ẹ sílẹ̀ kémi ò fẹ́ ọ nígbà tọkọ ẹ ò wúlò ó dẹ̀ gbà wọ́n jọ ń bára wọn lájọṣepọ̀. ṣé ẹ mọ̀ wípé tọkọ rẹ̀ bá sọ pé òun fẹ́ bá sùn nínú ilé kò ní fẹ́ kọ́kọ rẹ̀ fura. bàbá yẹn ò mọ ọkọ ṣùgbọ́n ọkọ mọ àlè. wọ́n nílé bíi ilé méjì ló láwọn láàrin. bàbá yẹn ò mọ̀ wípé ọmọbìnrin yẹn wà nílé ọkọ ṣùgbọ́n ọmọbìnrin yẹn sọ fún pé òun lọ́kọ bíi aláìlọ́kọ. ẹ jọ́ọ̀jẹ̀ ẹ fira yín sínú ipò yẹn ni o kẹ́ tó jọ́ọ̀jẹ̀. This is what my spirit asked me to say this morning. Mi ò ní lọ́kàn láti ṣe show. Mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí ṣùgbọ́n yóò wúlò fẹ́nìkan. So wọ́n wá ń bá eré àníyàn bọ̀ ọmọbìnrin yẹn wá lóyún. Bàbá yẹn ló wá ní mi ò tiẹ̀ mọ̀ bóyá kò mẹ́ni tó lóyún. Bàbá wa lòun ló ń lóyún ọkọ lòun ló ń lóyún. Ibẹ̀ yẹn ni bàbá ti mọ̀ wípé ọkọ kan ó ń jà fún ìyàwó kan. Ìgbà yẹn ló wá sáré lọ sórí Yomi Hamzat. Ó wá lọ fẹjọ́ ọmọbìnrin yẹn sùn. Ẹ jọ̀ọ́ ṣó protect ọmọbìnrin yẹn láti má ṣàgbèrè? Ṣé ó protect ọmọbìnrin yẹn láti má ṣàgbèrè? Tọmọbìnrin yẹn bá sọ wípé òun fẹ́ kó so nígbà tí ọmọ yẹn tó wá lóyún tóyún wá tó bí oṣù 8 ọmọ yẹn wò wípé oyún tí ọkọ òun fún òun tó ní kó òun ṣẹ́yún yẹn ẹ̀jẹ̀ ò dá. Ó sọ fún bàbá yẹn òun ti get rid oyún tọkọ òun ní kó òun get rid o. Bàbá yẹn lòun máa ń fún lówó kò ní kó lọ ṣẹ́yún o. Ọkọ yẹn ò fún lówó tí ó fi get rid oyún o. Bàbá yẹn ní òun máa ń fún lówó oúnjẹ nínú owó yẹn ọmọ yẹn wá ré jọ ó lọ ṣẹ́yún yẹn. Ó ti fall in love pẹ̀lú bàbá. Nígbà tó wá rí wípé oyún wá ga ó wá kẹrù ẹ̀ kúrò nínú ilé rẹ̀ ó lọ sọ́dọ̀ ọkọ. Ìyàwó ọkọ wá ń béèrè lọ́wọ́ ìyá ọmọ yín kọ́ ní òun ò rí náà nù ó ti kẹrù ẹ̀ kúrò ní ó kúrò náà nù. Wọ́n máa rí ìyá yẹn náà bí ìyá burúkú. Ọmọ ti ń sọ fún ìyá rẹ̀ ṣé kí ìyá sọ pé káyé ọmọ òun bàjẹ́ kọ́mọ òun kú ni? Ṣé ìyá ò ní fẹ́ kí ọmọ rẹ̀ kó bímọ lé ọmọ fún odidi ọdún 8 kò ń ṣe pé kò róyún ní o? Ọkọ ń prevent ẹ̀ ó tún wá lóyún ó ní kó lọ ṣẹ́yún. Ẹ̀yin wá bọ́ sí under comment section ẹ̀ ń sọ wípé ìyàwó lé alágbèrè. Ṣẹ́yìn how many years lẹ́yìn lè fi endure irú ẹ̀? Obìnrin yẹn endure ẹ̀ fún odidi ọdún 8 kí ọkùnrin míì tó gorí ẹ̀. Mo gbàdúrà kí bàbá yẹn tọ́jú rẹ̀ dáadáa. I stand with that baba and I stand with that woman. Mo dẹ̀ gbàdúrà kí oyún tó ní yẹn kó má jẹ́ tọkọ ẹ̀ torí ọkọ ẹ̀ náà ń bà lé. Mo gbàdúrà kí oyún tó wà nínú rẹ̀ yẹn kó má jẹ́ ti ọkọ ẹ̀. This is the first time I will talk about people and I will address someone and I will know when I will face that person negatively. Mo gbàdúrà kí oyún tó wà nínú ọmọbìnrin yẹn kó má jẹ́ ti ọkọ ilé rẹ̀ yẹn kó jẹ́ ti bàbá tó lọ yàn lálẹ́ yẹn. Wọ́n wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìwọ àti ìyàwó bàbá yẹn ọ̀rẹ́ ni yín tẹ́ bá wá ríra nísìn báwo lọkàn yín ṣe máa rí? Wọn kì í ṣọ̀rẹ́. Bọ̀bọ́ tó jẹ́ ọkọ rẹ̀ yẹn wá gbogbo ọ̀nà ó wá set ọmọbìnrin yẹn up. Ó wá set ẹ̀ up pẹ̀lú ìyàwó ilé bàbá yẹn ó wá sọ wọ́n di ọ̀rẹ́. Bàbá yẹn àti ọmọbìnrin yẹn ti ń bára wọn sùn kí òun àti ìyáálé rẹ̀ tó dọ̀rẹ́. Ìfẹ́ ti wà ń bẹ̀ wọn kì í ṣọ̀rẹ́, rival ni wọ́n. Kí ìyáálé yẹn máa wulẹ̀ ṣe nǹkan kan láti da ilé ẹ̀rú ó máa hurt èèyàn. Wọ́n dẹ̀ dìjọ máa ń sọ̀rọ̀. Obìnrin yẹn dẹ̀ ti ń sọ problem ẹ̀ fún. Ṣùgbọ́n ìyáálé yẹn ìyàwó bàbá yẹn ò mọ̀ wípé ọkọ òun ló ń fẹ́. Ìyá yẹn ti padà mọ̀ ọkàn ẹ̀ á dàrú pẹ̀lú ọkọ ẹ̀. Ọkàn ẹ̀ dẹ̀ máa dàrú but ọkọ ọmọbìnrin yẹn ló sọ òun àti ìyàwó bàbá yẹn di ọ̀rẹ́ torí òun ló mú ẹni tí ọkọ rẹ̀ yàn lálẹ́. Ìwọ ọkùnrin tó o bá fẹ́ kí wọ́n bá ìyàwó rẹ̀ sùn, protect your wife from fornication. Protect your wife or else they will make love with your wife. Ó dẹ̀ máa gbára tútù wá sínú ilé ẹ̀. Ìkànnì ẹ̀yin ọkùnrin. You are so wicked. You are heartless. Let me tell you, if my husband abandons me for 6 months, for a year, màá make sure pé kò ní gun orí mi mọ́. Mo lè má lọ́kọ mi o. Mo dẹ̀ lè lọ́kọ mi o. The day I will determine pé kò ní gun orí mi mọ́, kò ní gun orí mi mọ́. What are we talking about? You will firstly put yourself into the shoe. In most cases, ẹnìkan ṣe show kan tí mo wo show yẹn láìpẹ́ yìí. Ó ní kí ni reason tí àwọn ìyálé kì í fi yẹ ipò nígbà tí àwọn ọkùnrin tí wọ́n bá dépò. Ó yá kí ni reason tí wọ́n ṣe kí ń yẹ ipò. Mo salute Ajimobi, ex-governor for your state. Ìyàwó tí wọ́n jọ jìyà òun ló fi ṣe first lady. How many of our governors, how many of our presidents are making their first wife as their first ladies? Ó yẹ sọ fún mi. Torí wípé nígbà tá a bá fẹ́ ọkọ wa
tí ọkọ la máa mú gbọ́. Ọkọ mi ò gbọ́dọ̀ suffer, ọkọ mi ò gbọ́dọ̀ jìyà. Even when your husband doesn't have, you stand for him. Ìgbà tó bá máa sọ̀rọ̀, ọ̀rọ̀ àsọtán ni. Even ẹlòmíì á máa ṣe dáadáa nínú ilé tó bá máa gbọ́rọ̀ ẹ níta ìsọkúsọ lọ́kọ ẹ máa sọ nípa ẹ nítorí pé ó fẹ́ defend ara ẹ̀. Ó fẹ́ defend àwọn ìwà burúkú tó hù tíyàwó ń pamọ́ra tí ò lè sọ síta. Ó máa defend ara ẹ̀. Á wá bẹ̀rẹ̀ sí ní máa bà ìyàwó yẹn jẹ́. Let me tell you about the program I want to mo fẹ́ ṣe ní next week. Ó ló yẹ kí n ṣe lọ́sẹ̀ yìí torí mi ò lọ. When does a woman become a nagging wife? Nígbà tí ẹ bá ti fìyàjẹ́ ó ti pámọ́ra. Ó ti sọ pé ọkọ mi kan tó ṣe yóò dà. Ọkọ mi ọ̀rọ̀ yìí ti sú mi. Ọkọ mi kí ni mo ṣe fún ẹ? Ọkọ mi kí ni mo ṣe? Ọkọ mi igbá, ọkọ mi àgbàdo. Nígbà tó bá wá turn back. Ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní gbójú agan sí yín, ọjọ́ yẹn ni obìnrin yẹn di nagging wife. Nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní ru ẹjọ́, ibi tó ti bẹ̀rẹ̀ sí ní nag yẹn, ibẹ̀ yẹn lẹ ti máa mú ẹjọ́. Tó bá jẹ́ èmi, I will tell anybody tó bá sọ fún pé lóòótọ́ ni mo di nagging wife. Then listen to me first. But ibi tá ti máa ní problem ní pé kán tó bẹ̀rẹ̀ obìnrin láti bẹ̀rẹ̀. Ìyá tó ti jẹ́ mi ó wá sunkún rojọ́ ilé ní tú. Má sunkún rojọ́. Tó bá ti rojọ́ ẹni burúkú ìwọ náà mẹ́jọ rẹ̀ láti ilẹ̀ ro. Táyé bá wá dá ẹlẹ́bi fi àwọn àti Ọlọ́run sílẹ̀. Tó bá tẹ̀ wá dé stage kan, má tiẹ̀ rojọ́ fún anybody mọ́. Tó bá ti fẹjọ́ ẹ̀sùn anybody sọ wípé gbogbo nǹkan tó sọ yẹn bẹ́ẹ̀ lórí, ṣùgbọ́n sọ wípé Ọlọ́run bẹ láàrin ìwọ àti wọn. I used to say, if you are a woman in your husband's house, tó o bá lè sọ pé láti ọjọ́ tí mo ti fi ọkọ mi títí di èní, gbogbo ìwà tí mo hù pẹ̀lú ọkọ mi, kọ́lọ́run kó san fún mi, èmi máa ń sọ, kọ́lọ́run kó san fún mi ní ìgbà 100. Bẹ́ẹ̀ bá ti ń wò wípé program ṣe máa ń le ṣe máa burú nínú ilé tó bá jẹ́ pé mo burú mọ́kọ mi àbí pé mo ṣèkà fọ́kọ mi, kọ́lọ́run kó san fún mi nígbà 100. Ọwọ́ ọkùnrin náà wá sọ wípé gbogbo tí mo ti ṣe fún ìyàwó mi látijọ́ tí mo ti fẹ́ títí dèní, kọ́lọ́run kó san fún mi ní ìgbà kan péré. They will make love with your wife. Then instead of torturing her, instead of abandoning her, ẹ jókòó ẹ separate na ẹ jẹ́ kó ní kálukú máa lọ nílọ títí ẹ̀ now make up your mind o lọ́kọ mọ́ nìyẹn o dẹ̀ lọ́kọ mọ́ náà nìyẹn. Does it mean pé gbogbo àwọn single mothers yẹn ni wọn ò dá nínú ilé ọkọ wọn? Some people will come gbogbo ntẹ́ wì kankan ẹ ṣe fún ẹ má fọkọ ẹ sílẹ̀ àwọn kan máa náà máa ní I regret leaving my husband. You regret leaving your husband because you were bad. If you were good, if you were tortured, if you were if you were made to cry, tí wọ́n force tears out of your eyes, tó lọ check BP ẹ tó rí di 200/100, o ní regret fọkọ ẹ sílẹ̀. That is if you are an upright woman. Tó ṣe tó yẹ kó ṣe fún ọkọ ẹ lásìkò tó yẹ kó sí oúnjẹ fún ṣe oúnjẹ fún lásìkò tó yẹ kó sí oúnjẹ fún sí oúnjẹ fún ṣe ní oúnjẹ kò ṣe ṣe lásìkò tó yẹ kó support ẹ ó support ẹ nígbà tó yẹ kójú òtí ò jẹ́ kójú òtí ó dúró tì bí akọni ẹlẹ́rù nígbà tó wà nínú ìṣòro ó dúró tì gbágbágbá lára àti lẹ́mìí ó tọ́jú ilé ó tọ́jú gbogbo ọ̀nà ó dí gbogbo ibi tó yẹ kí ojú òtí nígbà tó yẹ kójú tì láàrin ẹbí ó dúró tì ọkọ ẹ gẹ́gẹ́ bí obìnrin akọni ẹlẹ́rù. If your husband has abandoned you and you leave your husband, you will not regret. Then, if you regret to leave your home, then reason tó ṣe leave ilé ẹ tó ṣe regret yẹn ìwọ ló fà á jẹ́ pé ìwọ ló dáa sóbìnrin. If you are a good woman, your husband is torturing you, leave that woman, let him go. Let me tell you, immediately a man has another woman, affection is divided and it is affected. Kò ní wà emotional àti ẹ mọ́. New wine ni àwọn ènìyàn máa ń love ju old wine lọ. Then when affection and emotion is affected, attention is affected. When affection is affected, you become a victim. You become depressed. Tó o bá kú o kú fẹ́rẹ́ da ẹni torí kò rí tí ẹ̀rọ even nígbà tó sick. A kàn sọ fún ẹ pé o jẹ́ lọ sí hospital. Kò ní tọ́jú ẹ, ìyà ló máa jẹ kú. Which home are you protecting? Let your children know the reason why you are living. If your children are kids, beg them, let them take your children with you. If they don't allow you, make sure you are visiting your children. Jẹ́ kí àwọn ọmọ ẹ ó rí wípé òun visit àwọn ọmọ ẹ. Ṣé mọ̀ pé mo máa ń fi case ayé mi, máa fi ń ṣe case study. Màá tún lo Bọ̀dá Gbénga nínú eléyìí. Nígbà tí Ìyá Ṣẹ́gun àti Bọ̀dá Gbénga tí wọ́n separate, I don't want to know what separated them. You will not know the reason why I love Olawunmi Adeboye. I love her. I love her with everything.
kí Ṣẹ́gun àti Ṣadé máa gbọ́, Ṣẹ́gun àti Ṣadé máa wò mí. Children will say, my mother abandoned us when we were young. No. Ìyá Ṣẹ́gun will come every time. She will cry. She wants to see her children. She will cry. She wants to see her children. She just wants to see her children. Nígbà tí bọ́dà Gbénga fi àwọn ọmọ yẹn sí school, èmi àti sister mi lajú ibi tí àwọn ọmọ yẹn wà fún Ìyá Ṣẹ́gun. Jọ Ìyá Ṣẹ́gun, ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ má kó wọn kúrò, ẹ má ṣe o. Nígbà tí ìyá bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn ọmọ yẹn nínú ilé tí Ṣẹ́gun, tí Ṣadé di ará Blessed tó di ará ọ̀dọ̀ Aunty Blessed Pure Water. We let her know. Ó lọ ń visit ọmọ ẹ̀ ń bẹ̀. Ìgbà tí Ṣẹ́gun tó di èrò ọ̀dọ̀ bọ̀dá Bánjọ tá a kó wọn sá fún kú, ìyá Ṣẹ́gun lọ ń visit ọmọ ẹ̀ ń bẹ̀. Aunty Láwùnmí stood by her children. Wọ́n lè máa understand the reason tí ó bàbá wọn àti ìyá wọn fi separate, but wọ́n ń rí ìyá wọn máa wá gbogbo ọ̀nà kó dí wèrè. Tí wọ́n bá wá jẹ́ kó rí àwọn ọmọ ẹ̀ mọ́, wá sí social media ti wá pé èmi níyàwó lágbájá àti lágbájá o, wọ́n ti káwọn ọmọ mi sá fún mi, ẹ̀yin ọmọ mi mo nífẹ̀ẹ́ yín, wọn jẹ́ kí n rí yín ní o. Jẹ́ kí àwọn ọmọ ẹ̀ ó bẹ pàdé lórí social media kó care fún wọn. Ṣé o ti gbọ́? Torí oríṣiríṣi cases ni. Ẹ̀yin ó abandon ọmọ ẹ̀ fún 15 years, ó abandon ọmọ ẹ̀. Èmi ò kí ń judge, mi ò ń judge torí mi ò mọ reason tó ṣe abandon ọmọ ẹ̀. Mi ò mọ reason tó ṣe lọ, mi ò mọ bóyá wọn jẹ́ kó rọ́mọ ẹ̀ mọ́ ni. Mo sì ní èèyàn tí mò ń sọ fún wípé let your wife, o ò fẹ́yàwó ẹ̀ mọ́, jẹ́ kó máa ráwọn ọmọ ẹ̀. Ó ní rárá. Tọ́mọ yẹn bá wá dàgbà tó bá kọrin bíi Mohbad ń sìn wípé 20 years ìyá òun abandon òun, we start blaming the woman. Obìnrin jẹ ìyà o. Ẹ̀yin obìnrin tẹ́ ní lọ́ọ̀kì tẹ́ máa bọ́ síta tẹ́kàn máa sọ̀rọ̀ sáwọn obìnrin ṣàkàṣàkà. Obìnrin jẹ ìyà. Be a counselor. Yeah. Kó jókòó kó máa cancel àwọn èèyàn. Kó máa gbọ́ story. Invite their husband. Listen to them. Jẹ́ kí ọpọlọ rẹ àti brain àti Ọlọ́run rẹ kó lead ẹ, kó wé ẹ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bú obìnrin yẹn, obìnrin alágbèrè, and that is why many obìnrin di alágbèrè lónìí. Ara máa béèrè fún, òun náà máa feel like making love. Ẹlòmíì máa masturbate ni, ẹni tí ò bá mọ̀lẹ́ṣẹ̀ máa masturbate ni. Ẹni tó bá mọ̀lẹ́ṣẹ̀ àgbọ́kàn rẹ̀ kúrò ń bẹ̀. Tó bá wá pàdé ọkùnrin tó máa bá sùn, tó dẹ̀ rí wípé ìfẹ́ lélẹ́yìí tó fìfẹ́ hàn torí pé wà nínú ilé ọkọ kò wá ní dóko máa dóko. Ẹ já fèsì reality. When we are saying it, pé don't do it, à ń tanra wa ni o. People will do it. Protect area tí ìyàwó ẹ̀ á ti lọ síta. Protect area tí ọkọ ẹ̀ á fi lọ síta. Justify ara ẹ̀ tí ó bá tiẹ̀ wá lọ síta wípé ẹ béèrè lọ́wọ́ rẹ̀. Ìgbà wo ló béèrè tí mi ò fún? Má febi pa. Tó o bá febi pa ìyàwó rẹ tó tọ́jú ọmọ tó tọ́jú ìyàwó tó ń gbómọ́lẹ̀ lójoojúmọ́, tó bá yá ó máa béèrè pé kí ni òun ń dóko fún. Ó máa deny ẹ. Tó bá ti torí ìyẹn bọ́ síta, to hell, go to hell. Máa lọ mọ́ dó gbogbo àwọn èèyàn káàkiri. Àwọn tó máa bá sùn tó ní tọ́jú, ó dẹ̀ máa tọ́jú wọn. Ohun tó wá máa ń dùn mí fúnra bùn obìnrin bẹ́ẹ̀ yẹn ni wípé àwọn náà fẹ́ wọlé. Wọ́n fẹ́ wọlé, wọ́n ti rí ọkùnrin tó náìsì, tó bá wọlé pàṣọ tá a fi sí àjà fún ìyálé, ó ń bẹ lájà fún ìyàwó. Òótọ́ ni mò ń sọ yẹn. Èmi I'm just saying the reality. You will abandon your home. You will go. Wàá lọ bí orí tí wọ́n ṣọ́ngi. Oh, travel abroad o. Obìnrin ẹ̀ á wá gbé ọkùnrin wá sínú ilé, ṣe bó ti ròyìn pé ò wálé mọ́ gan. Ẹ wá ní ó gbébìnrin lọ sínú ilé ọkọ rẹ̀, àárí bákan náà. Ẹ̀rù tó wà lọ́kàn tèmi ò sí láyé lọ́kàn tiẹ̀. Bẹ́ẹ̀ ni, ìpayà tó wà lọ́kàn tèmi ò sí lọ́kàn ti tiẹ̀. Àárí bákan náà, kẹ́ tó máa dáwọn èèyàn lẹ́jọ́. Ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ. Ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìgbà tá a bá gbọ́rọ̀ lẹ́nu kinní kan la máa sọ pé ọmọ ẹyẹ ń pàtó. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kẹ́ tó pàtó. Ìgbésẹ̀ tó gbé yẹn rọǹgì o. Ó gbé ọkùnrin wá sí inú ilé. Ó bold, ó gbọ́kùnrin wá sínú ilé, ọkùnrin tí ò wá sílé láti 7 years. Tí ò wá sílé láti 7 months. Ọkùnrin tó ń abandon ilé yẹn, tó fìyàwó rẹ̀ nìkan sínú ilé ńlá, tó nìkan dá pẹ̀lú àwọn ọmọ, kò fowó ránṣẹ́, kò ṣe anything, ọkọ orí fóònù, ọkọ tó ń pè látorí fóònù. Àwa ní boyfriend wa máa rojọ́ orí burúkú. Ẹjọ́ wèrè wo ló ń rò kiri? Àbí wèrè kọlu ọkùnrin bẹ́ẹ̀ ni? Protect tí ó máa jẹ́ kí ìyàwó rẹ kó ṣòṣì lọ síta. Protect ẹ̀. Nǹkan tí yóò jẹ́ kí ọkọ ẹ kó ṣòṣì lọ síta.
then tó bá ṣòṣì lọ síta kọ́kọ́ béèrè ná wà bold láti sọ wípé èmi bí mo ṣe ń fi ọwọ́ ti tèmi gbáyà yìí o I am a woman. Tóbìnrin bá tún sọ̀rọ̀ jù ó tún ti dẹlẹ́jọ́ ó tún ní láti conceal àwọn nǹkan kan because by the time tó rí ẹni tó fẹ́ pour àtẹ̀ fún tó bá máa fi sọ̀rọ̀ 30 minutes ó tún ti dẹlẹ́jọ́. So you have to conceal some things. Àwa gan ni Fẹlá kọrin fún suffering and smiling. Bí obìnrin bá ní ìdádúró kẹ́ tó ṣẹ́jú pé ọkùnrin ti bẹ̀rẹ̀ sí ní bímọ síta. Tí obìnrin bá ní pé kò ń dán ta wò bóyá ara ọkọ òun ni ò bá tó mu tó bá lóyún láti ta ó ti dobìnrin alágbèrè kó ń wáyé asán. Ṣé kó wáyé asán ni? So kẹ́ tó máa dá àwọn èèyàn ní ẹjọ́. Mo wá kọ síbẹ̀ wípé ọkùnrin tó abandon ìyàwó ẹ̀ for a very long time kí lẹ́ni kó ṣẹlẹ̀. Ẹnìkan wá ń sọ wípé ṣé mo wá èmi nǹkan tèmi ń try láti sọ ni pé kó yín àlè. Yóò yín àlè. Ó máa yín àlè. Ó bímọ kan láàrin ọdún 7 òun prevent ẹ̀ kó má lóyún mọ́. Ó dẹ̀ lóyún ó ní kó lọ ṣẹ. Ṣó ń fẹ́ nìyẹn. Arábìnrin tó ń sọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ó ní kí ló dé tí àwọn ìyálé tí wọn kì í fi ń yẹ ipò àti kó tọkọláyà àti ọkọ mi ni o by the time tí ọlá bá dé ìyàwó ti jàn kò wá ní yẹ orí ipò mọ́. Wọ́n á wá obìnrin tó túṣe obìnrin tó tọ́ṣọ̀ obìnrin tó nà obìnrin tí ò bá wọn jìyà obìnrin tí ò mọbi tí wọ́n ti ń bá bọ̀ obìnrin tábọ̀dì rẹ̀ dúró dáadáa obìnrin tó yẹ̀ta obìnrin tó ṣe é mú dúró lẹ́gbẹ̀ẹ́ nígbà tí wọ́n bá ń campaign obìnrin tó ṣe é mú dúró lẹ́gbẹ̀ẹ́ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ tó bá ń give report nígbà tí wọ́n bá fẹ́ address nation tàbí state tàbí local wọ́n á wá mú ìyẹn á wá jẹ́ political wife tàbí obìnrin ológo. Ìyáálé tó jẹ gbogbo ìyá wà nílé kó darúgbó kó jù bẹ́ẹ̀ lọ ṣe ló yẹ kó gba makeup artist fún ṣe ló yẹ kó dán kó jẹ́ kí wọ́n bu ọlá sí lára kó kọ́kọ́ tọ́jú rẹ̀ bí oṣù 2 náà wípé ìyàwó mi ọlá ti dé ó yá adùn ti dé ó yá wá máa jẹ adùn kó wá ra àwọn aṣọ tó dáa sí lọ́rùn tí ò bá wọ ṣòkòtò rí kó sọ fún pé mo fẹ́ kó máa wọ ṣòkòtò kó wá wò ó pé pẹ̀lú èjì ẹ̀ ṣó máa fine àbí kò ní fine. Ó yá ẹ lọ bá mi gbé current pictures Ìyá Rainbow síta kẹ́ gbé picture Ìyá Rainbow nígbà tí wọ́n wà ní Ìyá Òṣùmàrè nígbà tá yóò ti lajú báyìí bí àyẹn ṣe fine náà nígbà yẹn náà ó fine o. Ó yẹ wá bá mi gbé current picture Ìyá Rainbow síta bóyá tí bàbá Rainbow bá wà láyé lẹ́ni tó bá di president of Nigeria tí Ìyá Rainbow bá yẹ first lady ẹ bá mi gbé picture yẹn fún síta bí ìyá ò ṣe kí make up tó kì í ṣe anything yẹn kò yẹ first lady ṣùgbọ́n irọ́ ni ọkùnrin ò ní fi ìyálé ṣe first lady bí ò fẹ́ yàwó méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó lábá dúró máa fẹ́ yàwó kejì ẹ̀yin obìnrin máa wá jáde ẹ̀ kàn déédéé máa dájọ́ obìnrin alágbèrè kí ló sọ obìnrin yẹn di alágbèrè kọ́kọ́ béèrè náà. Ìwọ tó o bá fẹ́ olóṣó òun ni ó pa ẹ́ ṣe mọ̀ pa ti rí samples olóṣó ni láti ilé wọn olóṣó ni ìwọ mọ̀ pé olóṣó ni tó o fi fẹ́ yóò dolóṣó sínú ilé ẹni. You can abandon such a woman or you let her go before you die. Ṣùgbọ́n obìnrin tí ìwọ náà jẹ́rìí ṣe rí àwọn ọkùnrin tán jẹ́rìí ìyàwó wọn pé ìyàwó mi ò kì í ṣàgbèrè yẹn náà máa ń fi sẹ́ẹ̀sì punish ìyàwó wọn. To hell with you, all you that you are such an husband. Wọ́n máa fi sẹ́ẹ̀sì punish ìyàwó wọn. Wọ́n máa abandon ìyàwó wọn ìyàwó tí wọ́n tọ́jú ìyàwó tí wọ́n náwó lé lórí ìyàwó tí wọ́n ṣe nǹkan kan lé lórí ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa rojọ́ rẹ̀ káàkiri kò lẹ́lẹ́dàá títí ẹ̀. Obìnrin ọlọ́kọ méjì ó pọ̀ lọ́dọ̀ Oríyọmí Hamzat allow them to talk. Obìnrin alágbèrè ó pọ̀ lọ́dọ̀ Oríyọmí Hamzat allow them to talk. When you now want to judge, don't judge a woman alone, judge the man too. Torí woman yẹn gbogbo ẹjọ́ tí gbogbo ènìyàn dá woman yẹn ò dùn mọ́ mi nínú. Ṣé n tẹ́ wá ṣe ìwà dáa ládùúgbò ẹ wá ní àlè ẹ wá lọ fẹ́ bàbá báyìí báwo lẹ ṣe fẹ́ kí ìyàwó bàbá yẹn ó feel ṣe wá fọkọ yín lẹ̀ báyìí ṣé n tẹ́ ṣe fọkọ yín wá dáa báyìí. What about the traumatic years pains tí obìnrin yẹn tó ti go through alone? Ẹ mọ̀ wípé ẹni tí wàhálà bá dé bá kò mọ ìmọ̀ràn ara rẹ̀ gbà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n
ọgbọ́n irú wọn a máa pa wọ́n lọ́wọ́ bí abẹ. Tó bá wà nírú position yẹn, ṣe ni kó calm down, ṣe ni kó ní sùúrù, ṣe ni kó fi ọ̀rọ̀ wẹ̀lẹ̀ ṣe. Sórí tọ́lọ́run bá sọ pé ó máa yàn fún ẹ, ó máa yàn fún ẹ. Tí ò bá yàn fún ẹ, kó dúró. Instead tí ọkùnrin tó ń traumatize á fi máa wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó mọ bẹ́ẹ̀ sùn tí ó tó máa kó sì lọ, kúkú má jò bẹ́ẹ̀ sùn mọ́, jẹ́ kó kúkú lọ, kó lọ bá ẹni tó bá ń fẹ́, ẹni tó bá ń dó, kán kúkú jọ máa dóra wọn. Kó wá dákun kó kàn jọ ni, kó fi àyè separation sílẹ̀, kó jẹ́ kó bá títí ẹ lọ, so that you will be able to meet another woman, because obìnrin tó bá decent kò ní jẹ́ kí ó máa fi gbogbo ara ṣe náà ni, kò ní jẹ́ kọkùnrin mi ò bá lájọṣepọ̀. But ẹ separate ẹ, give this woman a room, let her go, let my people go, let her go. Tú sílẹ̀, má pè níyàwó ẹ mọ́, má pè níyàwó ẹ mọ́, má pè ní partner ẹ mọ́, jẹ́ kó máa lọ. Ní irú wọn tó bá tún wá kẹ́fín wípé obìnrin yẹn tún wá ní boyfriend, wọ́n tún wá darí wọn àti boyfriend ẹ̀ rú. Ìdájọ́ Ọlọ́run ńkọ́? Àfi tóbìnrin yẹn bá jẹ̀bi ẹ̀ ló kù. Tí ò bá jẹ̀bi ẹ̀, ìdájọ́ Ọlọ́run ńkọ́? I will not blame anybody. Oh, I don't blame anybody when I come across anything on social media. I will say kí ló drag ẹ̀ débẹ̀. Ṣùgbọ́n tí n bá ti wá rí wípé òun fúnra rẹ̀ lóye olórí burúkú, torí olórí burúkú wà naturally. Mi ò tiẹ̀ ń comment sábẹ́rù wọn. Ṣùgbọ́n níbi tí mo bá ti rí wípé ìyà ti jẹ èèyàn, mo máa ń comment. Máa comment. But most of the time, my comment don't go down with people. They don't like it because you don't like facing the reality, because we don't think before we judge. We only judge. Before I judge anybody, I will put myself in that position. Màá kọ́kọ́ fira mi sí, mo fọ́kọ, mo bímọ kan. Ọkọ mi ò jẹ́ n lóyún mọ́. Mo tún wá ṣèṣì lóyún. Ó wá ní kí n lọ ṣẹ́yún. Ibi tí mo ti blame obìnrin yẹn ni pé láti ọjọ́ tó ti sọ pé kí n lọ wá nǹkan ṣe sí oyún yẹn, láti separate. Wọ́n béèrè lọ́wọ́ ọmọ yẹn náà. Wọ́n ní ṣé oyún inú rẹ̀ tó bá jẹ́ ọkọ rẹ̀ lónìí, ó lóun máa gbọ́mọ rẹ̀ fún òun fọ́kọ mọ́. Kudos to her, yóò dáa fún. Ibi tó tẹ̀ ti ṣe mistake ni pé lẹ́yìn ìgbà tó ti ṣẹ́yún yẹn, mi ò ní jẹ́ gorí mi mọ́. Láyéláyé. Which marriage are you protecting? Traumatic marriage, abusive marriage, agonizing marriage tó wà happy nínú ẹ̀, marriage tínú ẹ̀ ò dùn, marriage tó ń dágbé tó ń dásọ tí kìí ṣe pọ́kọ ẹ̀ ò ní, marriage tó ń dásùn tó ń dájí tí kìí ṣe pọ́kọ ẹ̀ kú, marriage tí ọkọ ẹ̀ máa abandon ẹ láìṣẹ́ tá lọ máa fẹ́ obìnrin míì tún máa ní gut á tún pé ìyàwó nulé. Mo lè experience yẹn láìpẹ́ yìí tí obìnrin ìta tó ń pe ìyàwó nulé, ó ń sọ fún ìyàwó nulé wípé kó má ṣe wàhálà lórí ọkọ ẹ̀ mọ́. Ó ń challenge ìyàwó nulé wípé ṣebí ìwà tọkọ ẹ̀ máa ń wọ àǹkó. Obìnrin ìta ń challenge ìyàwó nulé wípé ṣé o mọ̀ pọ́kọ ẹ̀ ní obìnrin síbòmíì, má ṣe wàhálà lórí ẹ̀ mọ́. Kó fi ọkọ inú ilé rẹ̀ sílẹ̀ fún nígbà tí ọkọ ń prove saint, tọkọ ń ṣe bí ẹni pé òun ìránṣẹ́ Ọlọ́run. But tí irú obìnrin yẹn tó bá lọ ní boyfriend ń sìn, àbó kúrò nulẹ̀, ó change orúkọ rẹ̀ kúrò lórúkọ ọkọ rẹ̀, ẹ ti rí pé orúkọ míì ló ń jẹ́ online, you start dragging her. Tóbìnrin yẹn bá wá pàdé married man tó kí ẹ̀ fún tó ṣe tán, tó rò lọ́kàn ẹ̀ pé òun fẹ́ fẹ́yàwó méjì, tó wá fẹ́yàwó kejì, you start dragging her. I'm cautioning us about this dragging. I'm happy for Sakiki. Sakiki, I salute you. God bless you. I can see that Sakiki, ó ti ń change. Mo dẹ̀ mọ̀ pé mo wà nínú àwọn Messiah. Ó ti ń change show ẹ̀. Sakiki is now advising people. Like ọmọ CAC tó yẹ kó jẹ́. It's like, it stops dragging people. It stops bouncing on people. It stops attacking people like lions. So nígbà tó wá sínú ẹbí Adébóyè àmọ́ nǹkan tọ́lọ́run fi ṣe. Ìránṣẹ́ Ọlọ́run lèmi, oníwàásù lèmi o. Ṣùgbọ́n mi ò gbà náà tí wọ́n ta mi ró lé mi lórí o. Ìránṣẹ́ Ọlọ́run nìwọ náà. So mo ti rí wípé, what is telling people, I watched one of his show this morning. He was talking about ọmọ mi or whatever. Mo rí pé enlightenment ló ń fún àwọn èèyàn sìn. Watch his shows now. Mo promote Sakiki torí nínú àwọn nǹkan tó ń sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ń bẹ̀. Nínú àwọn nǹkan tó ń sọ ń sìn
ó ti yàtọ̀ sí ayé ẹnìkan ti bàjẹ́, orí burúkú ti bẹ́ nìkan, ọ̀ràn ti bẹ́ nìkan. You will agree with me wípé ẹ má tẹ̀ jẹ́ kí n lọ sínú life oní life. You will agree with me wípé ọkọ Lizzy kò fẹ́ fi Fọlá sílẹ̀. Ẹ jẹ́ n lọ bẹ̀. Ọkọ Lizzy Anjorin kò fẹ́ fi Fọlá sílẹ̀. Tó bá yẹ pé Fọlá fi ara balẹ̀ ni. Bọ́kọ bá di tàmí pé òun fẹ́ fẹ́yàwó méjì, òun fẹ́ fẹ́yàwó mẹ́ta, òun fẹ́ fẹ́ mẹ́rin. Fọlá kọ́ ni first wife. Ọkọ ẹ̀ ti níyàwó kìíní, ó níyàwó kejì. Bóyá third àbí fourth lòun náà. Òun náà rí àwọn ìyàwó ó fẹ́. So nígbà tọkọ ẹ̀ náà fẹ́yàwó mi, kó rọra farabalẹ̀, kó rọra ní sùúrù. Bọ́n ṣe gba òun náà, kóun náà gba Lizzy. Gbogbo nǹkan ò bá tún lọ ní mẹ́lọmẹ́lọ, but I'm just happy for her wípé Ọlọ́run tún gbé olùrànlọ́wọ́ dìde fóun náà tó wá tẹ̀síwájú. Èèyàn mélòó ló wá máa wá nírú luck tí Fọlá ní tó máa gbèrú Dorcas Adéyínká pàdé láti jẹ́ olùrànlọ́wọ́ fún, láti jẹ́ olùgbèjà fún, láti jà fún. Yeah, ọkọ Lizzy ò kì í ṣọmọ kékeré, adult ni. He knows what he's doing. Lizzy náà máa jà fúnra rẹ̀ nítorí pé òun náà fẹ́ lọ́kọ. Kò dẹ̀ lè rí single because she was after one. Kò dẹ̀ kí í ṣọmọ kékeré, kò dẹ̀ ní fẹ́ ọmọ tó kéré sí. Mercy Aigbe ò ní fẹ́ ọmọ tó kéré sí. Married man ló máa fẹ́. Ó wá kù sí ọwọ́ àwa online in-laws láti má jẹ́ kí ilé àwọn tí wọ́n bá nílé kó dàrú. Ọkùnrin lè decide láti fẹ́yàwó méjì, mẹ́ta, mẹ́rin, márùn. Lọ́jọ́ tí mo sọ bẹ́ẹ̀ nìkan sọ wípé what if it happens to you? If it happens to me, màá wá bí ọkọ mi lórí, àbí màá poison ni, àbí màá pa. Ó sọ wípé òun á fẹ́yàwó, ó fẹ́yàwó kìíní, ó fẹ́ kejì, ó fẹ́ kẹta. Ṣèbí tí ò bá tẹ́ mi lọ́rùn máa kẹ́rù mi ni. Yes now. That is the last thing you can do. You cannot decide for a man. A man will decide for himself. A man will marry. Gbàgán nígbà tó fẹ́ kó fẹ́yàwó gan. Okay, ó sọ pé òun ò fẹ́yàwó. Ó ti bímọ bíi mẹ́ta síta ò ní mọ̀. So ká fọkàn ara wa balẹ̀ ni. Mo bí tèmi máa ń conclude sí wa ni wípé ọdún mélòó ni mo ti lò láyé gan, mélòó ló wá ṣẹ́kù. Ikú ò ní pẹ́ dé, kí ló dé tí máa wá kúlẹ̀ dé, kí ló dé tí máa wá para mi lórí ohun asán tó máa báyé lọ, asán tó máa jí asán, asán tó máa bá sán lọ. And no pastor can tie me down with ẹ̀mí mímọ́. If I see that this thing is not going down with my life, I move on with my life. Ọ̀rọ̀ ẹ̀mí yàtọ̀ sí ọ̀rọ̀ ara o. Ọlọ́run ò sọ wípé kó wà nínú agonizing marriage kó kú síbẹ̀ o, nítorí o ò lè rí ìjọba ọ̀run wọ̀ tó bá kú sínú agonizing marriage. O ò lè rí ìjọba ọ̀run wọ̀. Mo pray kí Osinachi kó rí ìjọba ọ̀run wọ̀, because lójoojúmọ́ ni wàá máa ní Olúwa, báwo ni mo ṣe bára mi níbí? Ojoojúmọ́ wa ni wàá máa pe Ọlọ́run lẹ́jọ́. Ojoojúmọ́ ni wàá máa pe Ọlọ́run níjà. Ojoojúmọ́ ni wàá máa padà bí. Ojoojúmọ́ ni inú ẹ ò ní dùn, tí ọkàn ẹ ò ní súre fún ẹni tí ò ń bá rìn. Tó ẹ pé nígbà tó bá ń gbàdúrà fún gan pé Olúwa ọkọ mi, Olúwa, ó tún bẹ̀rẹ̀ sí ní sunkún, ó tún ń wa ẹ̀yìn náà lé lórí. Nígbà tí ọkàn ẹ ò balẹ̀, tínú ẹ ò dùn, ó lè fine. So tí ọkàn ẹ ò bá balẹ̀, tínú ẹ ò bá dùn, tó o bá gbọ́kàn kúrò nínú nonsense, you fall sick, you have hypertension. Ẹni tó ti torí ẹ̀ ní hypertension we come back home. Ẹni tó abandon ẹ tí ò wálé yẹn, lọ́jọ́ tó bá kú tó bá pè pé ìyàwó yín ti dákẹ́, ó máa dé kíákíá, wọn ò ràpò sí wọn àsìn ẹ́, ó wà tí ní total freedom. Why don't you just separate? Then nǹkan tí mo ṣe ń sọ wípé àwọn ìyàwó ilé tó ń ṣe tí mi ò lè blame wọn ni pé it is not easy to separate. Ó ní ẹ̀ ń sìn èlò náà ń gbalé 350,000 500,000 kìíní kan. Mo ní bí mo ṣe ń káàkiri, bí mo ṣe ń lọ látọ̀ṣun ṣé kò ṣe kìíní kan, mo ní ó ti ń rẹ̀ mí pé mo fẹ́ kó jẹ́ wípé kí n get bóyá bí apartment kékeré kan sí Ìbàdàn tí n bá wà ń bẹ̀, tí onítèmi náà bá sí ní kémi náà wà bí gbà lọ, wọ́n bá mi get lé 1.2 million. 1.2 million yẹn dà, wọ́n ní wá gbalẹ̀ 700,000 kí á ti kàfẹ́ gba 500,000. ṣébi tó ti máa sọ pé o fẹ́ sáré kẹ́rù kúrò nílé ọkọ nìyẹn. So nature máa wá press ẹ̀ wá pàdé ẹni tó love kò wá ní do ẹ̀. Gbàgbé ẹ̀, born again Christian. Gbàgbé ẹ̀. Ó yàtọ̀ sí opó tí ọkọ ẹ̀ kú tó ní òun fi ara òun jìn fún ọkọ òun tó kú. Ẹlòmíì ò ní gorí òun. Mo salute ìyá Ṣẹ́gun. Mo salute Ọláwùmí Adébóyè. Ọláwùmí Adébóyè ò máa lọ́kọ mi títí dé ni. Ó sọ wípé Ṣadé àti Ṣẹ́gun pé òun ò fẹ́ kí n tó ṣẹlẹ̀ sí òun kó ṣẹlẹ̀ sí Ṣadé, kò dẹ̀ lè ṣẹlẹ̀ sí Ṣadé. Òun ò fẹ́ kí ìyàwó ọmọ òun náà kó kúrò nílé ọkọ kìíní kan. Ìwà ẹ̀ dá, ìwà ẹ̀ ò dá. Ó wo àwọn ìwà kan tí mo rí gẹ́gẹ́ bí obìnrin takuntakun, tí mo rí gẹ́gẹ́ bí ológun obìnrin.
ojoojúmọ́ ni màá máa refer sí because mo rí àwọn nǹkan kan nínú ayé ẹ̀, mo rí àwọn nǹkan kan nínú ayé ìyá Ṣẹ́gun ẹ ṣé, á dáa fún yín, iṣu ọmọ á jiná fún yín jẹ, bí mo ṣe ń lo ó kọ́ ni mo ń lò fún ìyàwó mi o, orúkọ là ń pọ̀ Báládé ni o, iṣu ọmọ á jiná fún yín jẹ ìyá Ṣẹ́gun, ẹ ní jìyà lásán, lágbára Ọlọ́run ẹ ní kú ní rèwerèwe, Ọlọ́run á ṣe mí ní tí mo fẹ́, Ọlọ́run á ṣe mí ní tí mo fẹ́, màá lè ṣe nǹkan tó wà lọ́kàn mi fún yín. If I am rich enough, màá ti kọ́lé fún ìyá Ṣẹ́gun, tàbí kí n kọ́lé kápátímẹ́ǹtì ìyá Ṣẹ́gun wà ń bẹ kádìjọ máa gbé, kí n kúkú jọ kọ́lé lórí. Ó wo àwọn ìwà kan, ìyá Ṣẹ́gun wo àwọn ìwà kan tí ká ní pé nígbà tí wọ́n ń fẹ́ bọ̀dà Gbénga lọ́wọ́ ó ṣẹ̀ mí personally tí mo fi dáríjì ìgbọ́n àkàntì ẹ̀wà ṣera wa rí. Tó bá yẹ pé ìyá Ṣẹ́gun ṣẹ̀ mí personally nígbà tí òun àti bọ̀dà Gbénga tọ́dìjọ ń fẹ́ra wọn, màá ti dáríjì ìyá Ṣẹ́gun ní ìgbà 100 nígbà tí mo ti dáríjì àwọn tó pa, báwo ni mi ṣe wá ní dáríjì ẹni tí ò lè pa láéláé. Ìyá Ṣẹ́gun, how old was she when she and her husband departed? Thank God pé wọ́n tiẹ̀ ń ríra wọn, wọ́n ń bára wọn sùn, ara tó fa kú ọkọ ẹ̀ náà nìyẹn, wọ́n ń ríra wọn, wọ́n ń bára wọn sùn, wọ́n fẹ́ fẹ́ra wọn padà, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Still, ìyá Ṣẹ́gun remain a woman. She remains a truthful woman. Tẹ́nìkan bá jáde lénìí wípé irọ́ ló ń pa, mo bá sùn rí, màá sọ fún un wípé obìnrin wo ni ọkùnrin àtọkọ ẹ̀ máa depart for years tọkùnrin mi ò ní gorí ẹ̀. So the way we judge, put yourself in the shoes of àwọn nǹkan tí nǹkan ṣẹlẹ̀ sí. Put yourself in the shoes before you start judging. Because nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní judge wọn, tẹ́ bẹ̀rẹ̀ sí ní drag wọn, those people will be watching you, they'll be crying, they will be more depressed. Many of them will kill themselves because wọn ní face mọ́. So ibi tí mo round ọ̀rọ̀ mi up sí ni wípé men, stop beating your wife with sex. Má fi sex na ìyàwó ẹ̀. Mo ti pátì. Ìwọ ń dóbò níta. O pátì ò lè kúrò nínú ilé. Á dókó mọ́ ẹ lára o. Má jà tanra wa. Kò sí bó ṣe fẹ́ gba Jésù tó. Kò sí bó ṣe fẹ́ mọ Ọlọ́run tó. Àfi ẹni tí Ọlọ́run, kò ń ṣe ẹni tó mọ Ọlọ́run ni ò ṣàgbèrè o. Òótọ́ mo ń sọ fún yín o. Ṣé rí gbogbo I can't do it gbogbo wa ń sọ yìí. Torí pé a ní self-discipline. Ọlọ́run tún wá ràn wá lọ́wọ́. Tí self-discipline yẹn, ó wá ní ibi tí endurance yẹn tó máa dé. In fact, ó níbi tí wàá gbé cross Jésù dé tí wàá ní Olúwa. Ó rẹ̀ mí, báwọn ará Samaria kan kó wá ràn mí lẹ́rù. Ẹ rántí pé Jésù fúnra rẹ̀ náà gbé cross ẹ̀ kọ́ lọ́rùn. Ó dé stage kan, Jésù bẹ̀rẹ̀ sí ní ṣubú. Kí ṣọ́kùnrin ará Samaria ní, ẹ rán mi létí o. Kó tó wá gba cross yẹn, kó wá bá Jésù gbèdé Gọ́gọ́tà. Ṣé ẹ rántí? So ohun tí Jésù ń sọ ni wípé nígbà tó o bá gbé ẹrù tó gbé cross tó jù ẹ lọ, kí o sọ fún Ọlọ́run kó rán olùrànlọ́wọ́ sí ẹ. Mo máa ń sọ fún yín wípé Ọlọ́run ni Jésù torí ọ̀rọ̀ Ọlọ́run ni. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ nínú ayé Jésù, I can use it as a practical and analyze it and relate it with human life. Láti sọ fún yín wípé ṣe ni Jésù wá fi ara rẹ̀ ṣe example gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé Jésù tó pàṣẹ fún òkè pé kó ṣìdì, tó sọ wípé ṣé kò wá lè sọ wípé ó yá cross, ó yá nìṣó níwájú mi, kò wá lè gbé cross yẹn báyìí kó fọwọ́ kan kó gbé lọ sí Gọ́gọ́tà. Ṣé Jésù tí wọ́n gé etí, tí Peter gé etí ẹni tó rí Jésù fún, tó mú etí yẹn tó fi lẹ̀ ní etí. Ẹ mọ̀ pé Jésù ni àwọn onímàjíṣíà yẹn ni fake magician Jésù ni wọ́n ń ṣe, àwọn ọba Jesus tó lẹ̀ mọ́ etí ẹ̀. Jésù ò lè command àgbélébù yẹn láti bẹ̀ yẹn wípé ó yá bọ́ síbi tó yẹ kó bọ́ sí. Jésù yẹn ò lè command àwọn tó fẹ́ pa pé ó yẹ máa para yín. Ó fi lè ṣe sample ni. Ó wá gbé cross yẹn, ó dé stage kan, ó ní ìdí olùrànlọ́wọ́. Ó sọ fún wa wípé tá a bá gbé cross dé ibì kan, a nílò olùrànlọ́wọ́. Tí olùrànlọ́wọ́ ò bá dé, ó máa rẹ̀ wá, a máa ṣubú sínú ìgbàgbọ́. That is why Jesus fell down. So if you don't want your wife to fall in your marriage, don't abandon her. Yeah. So ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí, tẹ́ ń judge wọn yẹn, now put yourself in the shoe. Tó o bá ní dóko,
ọkọ ẹlòmíì ò tí abandon ẹ̀ fún oṣù mẹ́ta tó ti ń George tó ti lálẹ́ alára òun kì í ṣòkúta yá obìnrin yẹn wá dúró fọ́dún 8 ẹ wá bẹ̀rẹ̀ sí ní dá lẹ́jọ́ burúkú. Jésù tún dé orí cross tán ó tún rí yà. Jesus can endure. Ní time yẹn wọ́n ní Olúwa gbé ojú wọ́n ní Ọlọ́run gbé ojú kúrò lára ẹ má gbàgbé the body of Jesus Christ is in the heaven. Before Jesus came, Ọlọ́run ni wọ́n ń bá sọ̀rọ̀ direct. When Jesus came, nobody talked to God again. Jésù ni wọ́n lọ ń bá. When Jesus left, we are now contacting them. We are contacting the word of God. The word of God, when we read it, the Holy Spirit will now interpret it to us. Then we will now get contact with God. Tó fi jẹ́ mẹ́ta nínú ọ̀kan. Ẹ̀mí mímọ́ ni Jésù wá fi dípò ara ẹ̀ pé mò ń lọ ṣùgbọ́n èmi ò tún rán olùtùnú mi sí yín tí yóò máa tọ́ yín bí Ọlọ́run ṣe ń tọ́ wọn tí Jésù dé tí Jésù ń tọ́ wọn tí ẹ̀mí mímọ́ wá dé tó wá bẹ̀rẹ̀ sí ní tọ́ wa. Jésù wá dé orí igi àgbélébùú ó wá ní Olúwa aago yìí bá yẹ̀ kúrò lórí mi. That is nígbà tí ìnira bá dé tó bá fẹ́ gbé ìgbésẹ̀ tó tún máa jẹ́ torí tí aago yẹn bá yẹ̀ lórí Jésù ìgbàlà wa ò ní dájú. That is nígbà tó bá tún wá fẹ́ gbé ìgbésẹ̀ tó fi máa ṣubú kó sáré rántí Ọlọ́run pé torí mo sọ pé ó yẹ ká máa wà nínú ẹ̀mí 24/7 wọ́n là lè sí nínú ẹ̀mí ní 24 hours but o ní láti wà nínú ẹ̀mí ní 24 hours torí ní àárín 1 second tó bá jáde nínú ẹ̀mí tó bá sáré padà débẹ̀ èṣù á strike ẹ. Jésù ní aago yóò bá yẹ̀ lórí mi instantly ó rántí wípé it is for a mission to accomplish. Ó wá ní ìfẹ́ tìrẹ ni kó ṣe. So ìgbà yẹn ni wàá wá fi ara ẹ sílẹ̀ pé Ọlọ́run nínú kò tí mo wà yìí wàá wá bẹ̀rẹ̀ sí ní bọ́ Ọlọ́run sọ̀rọ̀ Olúwa tọ́ mi ìfẹ́ rẹ ni kó ṣe. Ibi tí ọmọbìnrin yẹn ti ṣe mistake nìyẹn but ṣó nígbàgbọ́ ni ṣó gbọ́ Ọlọ́run débẹ̀ ṣó ka Bíbélì débẹ̀ ṣó nínánú débẹ̀ ṣó ti lè jẹ́ òkèlè bó ṣe ń lọ ṣọ́ọ̀ṣì gan yẹn ṣé ìwàásù tí wọ́n ń ṣe ní ṣọ́ọ̀ṣì gan ṣó wọ̀ létí ṣó ní ṣé ìgbàgbọ́ rẹ̀ gbé tó bá jẹ́ mùsùlùmí ṣé wàásù tó ń ṣe fún ṣé nígbà tó tiẹ̀ wà ń bẹ̀ ṣé bí ìyá tọkọ rẹ̀ fi ń jẹ́ gan kọ́ lọ́kọ rẹ̀ wà. So you cannot judge her because you can stand. Nítorí pé ìwọ lè dúró nínú situation yẹn má judge ẹni tí kò lè dúró. Má judge. That is why tí Matthew 7:1 fi sọ wípé ẹ má ṣe dá ní ilé ẹjọ́ kí a má bàa dá yín ilé ẹjọ́ nítorí ẹjọ́ tí ẹ̀yin bá dá ènìyàn lè a ó dá yín òṣùwọ̀n tí ẹ bá fi wọ̀n fún ènìyàn láò fi wọ̀n fún yín. Stop judging. Ẹ bá mi share ẹ̀. Ọ̀rọ̀ ọlọ́pọlọ lèmi ń ṣe o. We can be creating content later but I will not leave this one. And many people want me to be like Gbenga Adeboye kí n máa ṣàwàdà. Not that pé mi ò lè ṣàwàdà mo mọ̀ pé yóò tà but the world need the truth. We need to face the reality. Even when I support you, when I back you up, I tell you the truth. I talked to the government yesterday. The reason why Nigerians are praying, bóyá many people will be ohun tó yẹ kó jẹ́ mo support Tinubu but nínú ẹ̀ kí bàbá mi Tinubu kan lọ wò wọ́n á rí nǹkan ṣà nínú ẹ̀ torí ní China tí ọmọ kan bá ṣe kinní yìí tó ṣe fake ẹ̀ wọ́n á sáré wá gbogbo ọ̀nà tí ó fi lè ṣe original. Bí ọmọ kan bá ṣe aeroplane ní Nàìjíríà á display ẹni tọmọ kan bá mú òdì tó bá fi pépà mú òdì mọ́tò ní China kẹ́ tó ṣẹ́jú pé ọmọ yẹn yóò di ẹni tó ń ṣe mọ́tò. Tó bá jẹ́ pé Nàìjíríà lọ́mọ kan kó ṣe gan kó rìn kó ṣe aeroplane kó fly á fi ṣe content ni a dẹ̀ máa comment lábẹ́ rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ò ní rí. So irú ọmọ bẹ́ẹ̀ yẹn máa gbàdúrà o kọ́lọ́run ó gbóhùn jáde gbogbo ọ̀nà tó sì fi mọ gbàdúrà ni pé kọ́lọ́run ó jẹ́ kó lọ Amẹ́ríkà kó lọ London kó lọ China so that a lè attend school wọn ń gbò bá wá ṣe tó bá wá parí rẹ̀ tán ìjọ ibo ni ó ti fi wúlò torí àwọn náà ni wọ́n á tún employ ẹ̀ tí wọ́n á lo ọpọlọ rẹ̀ ẹ rí i pé gbogbo ọpọlọ Nàìjíríà pátápátá òun ló ti lọ tán mo tún rọra fìyẹn yàn sí ni o kẹ́ lè mọ̀ wípé a nílò àdúrà náà láàmú gbà ìgbà tá a ní skill tá a níbi tá a ti máa lò so ìyàwó ilé tó lọ́kọ tí ò lórí ọkọ kò wá ní gbàdúrà bó ẹ wá nípa pọ̀ lórí òkè obìnrin pọ̀ lórí òkè nígbà tẹ́yìn ọkùnrin ò wúlò gbà tó jọ kọ́ rádára dá lọ́pọ̀lọpọ̀ ọkọ ò ní tọ́jú ilé
nígbà tó bá ń befriend obìnrin níta kò sí nǹkan tó ní ṣe fún tán wàá gbé jẹja wàá gbé jẹ gbogbo ẹ̀ nígbà tó bá fẹ́ tán fíù nínú àwọn ọkùnrin ni wọ́n love ìyàwó wọn. Let me tell you, when you are sick your husband is not there for you kò love ẹ. When you talk ọkọ ẹgbẹ́ ẹlẹ́nu sọ̀hún kò love ẹ. When your husband cannot say I love you kò love ẹ. When your husband cannot discuss your lè discuss ọ̀rọ̀ marriage lè discuss love àfẹ́jọ́ ẹlẹ́jọ́ kò love ẹ. When your husband doesn't look you twice when you get dressed kò love ẹ. When your husband look at you kò rí gbogbo ibi tó fà táwọn èèyàn tán tí wọ́n ń rí lára ẹ ohun tó máa rí lára ẹ ni pé ìwọ tẹ́sẹ̀ ẹ wọ́ ló ń wọ jíǹsì kò love ẹ. When your husband is with you at home tó jókòó ní 1 mile tí wọn náà jókòó ní 1 mile lójoojúmọ́ kò love ẹ. When your husband cannot hug you your husband cannot kiss you your husband cannot touch you except when you want to make love kò wọ́ ọ̀tẹ̀ is not in love with you. tọ́mọ sọ fún mi gbogbo akitiyan tó wù kó ṣe. I told you sometimes ago I said the areas you cannot win a man you cannot use your money to win a man o. ná gbogbo owó ayé ẹ tó bá ti ń rí máa make sure wípé ọkọ ẹ ń wà òkè kó máa ná fún. tí love yẹn ò bá ti síbẹ̀ tí affection yẹn ò bá ti síbẹ̀ àṣedànù ni. You cannot use ọmọ oúnjẹ ṣe ò ń ṣe pẹ́pẹ́ fúrú o love ẹbí ẹ̀ o ṣe kinní kan o lè fi win ọkùnrin o. kò sí nǹkan kan tó lè fi win ọkùnrin not good attitude not anything. If the husband doesn't like you, he doesn't love you, you can't win her. You cannot win him. But if you are as bad as Jezebel, tí ọkọ ẹ bá love ẹ, á ní ẹ fi ilẹ̀ ìyàwó mi ni mo mọ bí mo ṣe máa mú torí pé ó love ẹ. Irú àwọn obìnrin yẹn ni wọn ò dá tán tún jẹ́ pé wọ́n máa ń ya yọ̀pọ̀ rọ́ títí tí ọkọ yẹn á fi wá rí wípé àbí mo ṣe love ẹ tó àfìgbà tó tẹ́. Mostly obìnrin tó dá ló máa ń wà unfortunate. Leave that marriage. And if you don't have the way to leave the marriage, make yourself happy. I beg.